Gbogbo àwọn ẹni Ọlọ́run ọba lápapọ̀ lọ́tọ̀dọ̀ Sheikh Ahmed Tijani Mawlana Sheikh Alhaji Ibrahim Niass Abubakar Siddiq al-Miskin billah Mawlana Sahib al-Wilayat al-Qura Sheikh Adam Abdullah al-Alawli Baba Marhum Mufti al-Kabir Fadilat Sheikh Kamaluddin al-Adad Karmu àgbàlagbà tó ti lọ Ọlọ́run mọ́sàbà yọrù sí Ọlọ́run Nabi wa Muhammad ọjọ́ tí lọ gbogbo nǹkan ọlọ́dẹ fàṣìkò sí ìrun àmọ́ wọn ní ojúbà ní wáyé síwájú òun àkókò yẹn aláyàánú díẹ̀. Mo kí ìkàlẹ̀ bàbá wa àgbà bàbá wa sífì máa fún ìlú fún Ọ̀ṣun lápapọ̀ ìlú Òṣogbo àtàgbègbè rẹ̀. Bàbá ọlọ́njàgbà ayọ́ dalẹ́ o àtìgbáyà àtàgbáyà ló mọ́ bàkàjẹ́ ńlẹ̀. Mo fi kí gbogbo tí ń gé kábínẹ̀tì òkè bàbá wa imam l'Ógbómọ̀ṣọ́ ọlọ́ba kí bàbá imam àgbà láti kó sífì imam kó wọ́n kí wọn bàbá wa sífì imam láti wò mo kí wọn bàbá wa sífì imam láti Ìjẹ̀ṣà mo kí wọn gbogbo àwọn imam ṣẹ̀dá mo kí torí bákòókò sí gbà wá ní kíkí jù bá wọn lọ mo wá kí bàbá wa Olúwo Ọlọ́run bá mi kí o ọlọ́dẹ Muhammad bàbá wa ní ìrábìlì mú kí oríkàdé bàbá wa àtọ́jà Ọlọ́run bá kí gbogbo tí jẹ́ eré adé mo kí gbogbo yé mo kí bàbá former governor bàbá wa Ọlágùsóyè Oyinlọ́lá Ọlọ́run bá kí mo kí bàbá wa náà mo kí bàbá wa Alhaji Murtada Gbadéyànká ọlọ́mọba kí àtàbàbà mo kí àwọn bàbá adákùn kalẹ̀ mo kí àkókò yìí mo kí bàbá wa Kúnlé Àgèrí bàbá Hassan ọláwọlọ́ àdìmọ́kí mo kí bàbá tí ń kí aṣojú bàbá wa ọba Ìlọrin ní kalẹ̀ mo kí bàbá Chief Missioner Ansarudeen bàbá wa wọ́n bẹ níbi àwọn ọlọ́ẹ̀kí gbọ́gbé kíkí lọ́dọ̀ wọn àmọ́ àwọn lóní nǹkan ò ní àbá sánígèrè àbá sàgáyà mo kí pípọ̀ ọlọ́mọsàbà dótì ọlọ́nà Muhammad mo kí bàbá wa ẹ farabalẹ̀ bàbá Hassan Ragi ọlọ́mọsàbá mi kí ọlá Nábì wa Muhammad ọlá àwọn ẹni Ọlọ́run mo kí gbogbo pàtàkì tí abẹ́dàkùn àkókò òun ọpàtàkì pípọ̀ mo á kí bàbá mísọ́nà Nasfat ọlọ́mọsàbá mi kí yíò wọ́n sì láti mọ̀ fún yín gbogbo gbogbo tí jẹ́ Nasfat lápapọ̀ gbogbo ẹ̀yìn àwọn gbogbo kí àwọn arájà jẹ́ ìdákùn kí básìkò sí gbọ́ á mọ́ ni mo kí màmá wa láti Fante University àwọn prof ọlọ́mọsàbá mi kí yíò لكم لكم السلام الله عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله أعلم عما يشركون. ربنا أوصيني أن أذكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. وأدخلني برحمتك في عبادك الصالحين. وقل الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. إن ربنا لغفور وقل ربي أدعني مديالا صديقي وارجني مخرجا صديقي واجعلني من لدنك سلطانا نصيرا. واجعلني من لدنك سلطانا نصيرا. Mo kí Ọlọ́run látara bàbá wa táwa pétì lónìí. Ẹ̀san Ọlọ́run bàbá aṣáájú gbogbo tí ń jẹ́ mùsùlùmí Edo and Delta bàbá Abdulmasi ọlọ́mọ́sàbà kí wọ́n sì yí ní ọ̀kan tó kù tẹ́sí láyé
anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. anabi ní bẹ́ẹ̀ bá ti kú gbogbo sẹ́rẹ̀ ọ̀tàn illa bi thalathin. gbogbo sẹ́rẹ̀ á dé ìtorí kò ní lórí ọ̀fẹ́ àti sekún mọ́ àmọ́ yòókù mẹ́ta fún tó yẹ pé ìwádùú rẹ̀ yóò máa lọ bá àkọ́kọ́ ń bẹ́ẹ̀. sadaqati jariya. òun lè ta àjòkó ti lónìí wákfù kẹ́yìn òun kọ́lé mọ́sálásí kọ́ wá gbé fọ́lọ́run lójú ayé rẹ̀ pé tí mo bá ti kú eléyìí ò sínú ogún mi ọlọ́run ọba ni mo gbé fún wọn yọ̀dẹ̀ fọ́lọ́run sàárà níládá àmọ́rò eléyìí lọ́dọ̀ ọlọ́run ọba ọ̀tẹ̀sùn wọn pípọ̀ tọ́lá Kùránì ti dúró yé wa síwájú pé yá ayọ́ alẹ́dí iná àmànú. Ya ayyuhalladhina amanu taqullaha wa litanzur nafsun ma qaddamat lighadin wattaqullaha inna Allaha khabirun bima ta'malun. ẹ̀ẹ̀mejì lọ́nà ń pààrọ̀ tẹ̀kúnlá nínú àyà yẹn torí ọ̀rọ̀ tó fẹ́ sọ ni ó ní yá ayọ́ alẹ́dí iná àmànú ẹ̀yin tẹ́lẹ̀gbẹ̀mí ọlọ́run ọba gbọ́ ọlọ́run ní ẹ bẹ̀rù èmi ọlọ́run má kọ̀ jàmọ̀tì ọlọ́run ní ẹ má fọnú fọ́ra láyé ẹ ronú nípa kí lẹ fẹ́ tì síwájú kí lẹ tì sọ́dọ̀ èmi ọlọ́run tẹ́ bá dé tẹ́ dé wá bá torí gbogbo èyí tẹ́ ń ṣe káwọn tẹ́ ń kówó lélẹ́rìí wù ẹ lè dé wá bá o ẹ ronú ọ̀fẹ́ràn wa náà ni ẹ ronú nípa kí lẹ fẹ́ dé wá bá nígbàdí níjọ́ tẹ́ bá dé tó bá dijọ́ ọ̀gbìn àríkíámà nítorí ọlọ́run ò ṣeré débi tó fẹ́ nìkọ̀ọ̀kan ànábi tó bá dijọ́ ọ̀gbìn àríkíámà ẹnìkọ̀ọ̀kan lọ́lọ́run ní dúró wá yọkàn mi yọkàn wọ tábà níwájú ọlọ́run kí ló fẹ́ bí wá yóò bí wá ní nǹkan mẹ́rin. ọlọ́run ni mo ṣe wàhálà kí n tó dé ẹni ẹ̀mí tí mo fún ọ fíìmù àfúnà kí lẹ́mí rẹ tán sí gan. wà á sábà bí ìbímọ àbílà. ọlọ́run lọ́lẹ̀ kejì mọ́ dá odùn rí odùn wò ọwọ́ àgbo kí ló gbólé lérí gan. wà á ní ìbímọ àbílà bíbí. mo fún ọ nímà kí ló fi mà ṣe gan. wà á mọ èyí ìdílé àìlẹ̀ bí dábàbà òun àbí ìmọ̀ àbàbà òun. ọlọ́run wà lẹ́yìn olówó mo fún yín lówó ìgbà tó fẹ́ béèrè lè béèrè mẹ́ta àwọn ìbéèrè ẹyọ kọ̀ọ̀kan ní béèrè o mo fún ọ lẹ́mìí kí ló fẹ́ mi ṣe ọ̀dọ́ rẹ kí lọ́dọ́ tán sí ìmọ̀ tí mo fún ọ kí ló fi ṣe àmọ́ mo dérè ẹ̀yọ olówó méjì ló pín sí amáàlì yóò wá dólówó dó ipò owó tó fún ipò owó tó rí mínà àìná ìtọ̀sàbà ibo ló ti rí tọ́lọ̀ ń bá a dúró lérí ìbéèrè ẹ̀yọ̀ kan fọlọ́wọ́ pé mìíràn àìnà tẹ̀sán àbolo tí kò sólówó tí wà ní jẹ́nà àmọ́ torí rúṣọ̀ kò fẹ́ wọná yóò wá gbèrè ìbéèrè kejì wáyé pé ìgbà tó wá rí tán báwo ló ṣe náà tó ọba rẹ́sì àkọ́kọ́ fọ́ tó rẹ́sì kejì wọ̀ ọ́ wọ̀ná bàbá bí mọ́ọ̀sì ti fèsì kejì kalẹ̀ wàlí tẹ́sítọ̀rù má kọ dámàtì nígàdì ọlọ́run ní ẹrọnú pẹ̀ máa ń bẹ láyé opportunity òyì sí àwọn kankan bẹ ọlọ́run èé sábà fi báyàn ṣeré nítorí ipò tí ń lò ní kó ṣèyàn lólórí bí àwọn ọba ipò ọlọ́run ní kó ṣèyàn lólówó bí àwọn tẹjọ kó ipò ọlọ́run ọba ni kó ṣèyàn láláṣẹ ipò ọlọ́run ọba ni kó ṣèyàn lọ́lọ́lá ipò ọlọ́run ni tó lọ́mọ fún òun bá ti fi ọ́ síbì kan bẹ́ẹ̀ bí ẹ ṣe fún wọn máa ṣe fún ọ náà wọ́n máa rọ́ gìrìrìrì ẹni tí ó kúnlẹ̀ ẹni tí ó dọ̀bálẹ̀ ẹni tí ó lu mọ́tò ẹni tí ó lu bàtà wọn náà ti di kékeré kan lérí ilẹ̀ nu ọlọ́run wàá wò ó tó jẹ́ pé njẹ́ tó wà nínú ọmọ Mugira tí ń tasá ànábì tí ń rí ànábì fín ìka méjì péré lọ́lọ́run lára wà nínú ọmọ Mugira tó fi sọ̀rọ̀ sí ọlọ́run ní sáré ní wọ́n máa alákè wà lọ ọlọ́run ní fi wà nínú ọmọ Mugira lẹ̀ dáadáa mi máa alákè wà yìí dà èmi nìkan mọ́dé ẹnì kò sí nàjọ́ tí ń da. máa lànà ìtọ́nà mú ni ọlọ́run ní kò sì da kó má mọ̀ jẹ́ àdìtúláwù máa nà mú dúdà mo fún lówó pípọ̀ owó tí ò ló ń kà àti rẹ lórí ìbò ni kò lówó ọlọ́run dé àwọn olówó mà lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ní ìwádìí ọmọ Mugira inú àwọn tí mo fún lówó ni
wọ́n bá nínú sùhúdà èyí tó wá fún lówó lásán mo tún wá fún láwọn ọmọ tí wọ́n bá ti ń bọ̀ tí wọ́n ní ta ló bí wọn. ọlọ́run sọ̀dọ̀ akọ mọ́mà mi owó kìí ṣe nǹkan tó yí sí ọlọ́run mo bá fún ọ lówó tó báwo ló ṣe rí báwo ló ṣe ná ẹ̀rọ olú tẹ́tì síwájú inú téèyàn á tì síwájú lọ́dọ̀ ọlọ́run ni wá tú wa sàdákàtù járíyà ipe tó o bá lọ tán tó o fẹ́ lọ dé bá lọ́dọ̀ ọlọ́run ipe mo tì í síwájú òní bàbá bí wọ́n ṣe. ìjọ tí mo ń bọ̀ láti Ṣakí tí mo dé sẹ́yìn mo pe bàbá arájí tí mo rí mọ́sálásí mo ní à mọ́sálásí tí tẹ́nìkan kọ́ fọlọ́run láìsẹ̀ jàmá tísà nìkan ni mo á pè lórí fóònù nídàájú wọn náà láti ṣàdúrà pé à ìwọ́n mọ̀ ara rẹ lọ́wọ́ ọkùnrin yìí kó tó kù láyé wá sí ni eléyìí ń jẹ́ fún gbogbo ẹ̀yìn tẹ́ ẹ kù. ẹlòmíì kọ bẹ́ẹ̀ kò lè gba ládàá nítorí bó ṣe kọ́ lólóṣòtì ọ̀fẹ́ máa ti lọ mbẹ́ òun lọ́fẹ́ máa gbowó bẹ́ẹ̀ ó sọ di bísínẹ́sì bàbá yìí kọ ó yìn inú ní ọ̀nà ìnásífàtì ẹgbà ọlọ́run ló ní kìí ṣogún mi ó sì sọ fáwọn ọmọ rẹ̀ pé kìí ṣogún ogún ọlọ́run ọba ni irú mọ́sálásí báyìí lọ́lọ́run rí fáṣí sọ́ọ̀tù tó bá kí wọ́n gbé spíkà lẹ̀ ọlọ́run sọ fún ànábì wa Muhammad ó pín mọ́sálásí sí méjì mọ́sálásí kan bẹ tó lọ gbọ́dọ̀ dó ń bẹ ọ̀kan bẹ tó ní kó dó ń bẹ èyí tó gbọ́dọ̀ dó ń bẹ nítorí níta àtòrí ẹ̀kọ́ mọ́sálásí mẹ́ta ni tó ọba ti bá bẹ̀rẹ̀ ta yìí ń bẹ má dó ń bẹ kí ni. masjid dirara mọ́sálásí ẹ bá kọ́ tán fẹ́ máa fi ní àwọn mùsùlùmí lára ọlọ́run ní má dó ń bẹ. mọ́sálásí ẹ bá kọ́ tó wá pé gèfè ni wọ́n fẹ́ máa ṣe ń bẹ má dó ń bẹ. èyí tó ga jù tá a fi kọ́ mọ́sálásí ni unity tí wọ́n sáà tí wọ́n bá ti kọ́ tí ọba ti ní mú unity wá ọlọ́run náà gbọ́dọ̀ dúró ń bẹ̀. ọlọ́run wọn kọ́ yìí wọn láti bọ́lọ̀ ń jogun ní àtòjíṣẹ́ rẹ̀. ọlọ́run tí a bá sọ fún àwọn ọmọ wa búra pé èrò dáadáa làwọn sì gbà. ọlọ́run ni mo sì mọ̀ ipò kùrọ̀ ni wọ́n ò ṣe dáadáa. sí abadan ọlọ́run irú mọ́sáàsì báwọn mọ́tò ń bẹ̀ láyé mọ́sáàsì ò lọ́wọ́ fẹ́ kó dúró. ọlọ́run ní mọ́sáàsì mo fẹ́ kí ànábì ò dúró. mọ́sáàsì tó yẹ pé níjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ tí wọ́n fòkúta rẹ̀ lélẹ̀ báyìí alátẹ́kì wá. kí ló sí bàbá wa Badmus aṣíwájú kí ló sún wọn débẹ̀. àwọn ayé kan bẹ tó ọba ti débẹ̀ o ti gba boarding pass tọba ti débẹ̀ tọba ti di ọmọ 80 years láyé tọ́lọ́ ń sáà náà tó ọdún ọmọ 80 years. bára gàdìgà yàtọ̀ làtọ̀ ẹ̀sìn sọ fún wa yìí pé tọba ti di 80 years ń kábọ̀ fún ọ látọdún mẹ́wàá àsìkò tí wọ́n máa pàdọ̀ rẹ ọmọ ọdún mẹ́wàá àsìkò tí wọ́n pàdọ̀ rẹ ọmọ ogún ọdún àsìkò tí wọ́n pàdọ̀ rẹ ọmọ ọgbọ̀n ọdún ó ní tó bá ti di ọmọ ogójì ọdún tó ọ̀dọ́ dé lẹ́yìn ogójì ọdún tó bá dọ̀mọ 50 years láyé ó ní alẹ́ ìdí ya fọ́tò fún ọ ìfi hàn báyìí síbá ti lọ ọ̀dọ́ ti lọ látọmọ 50 years tó bá bá dé pọ̀ ọdọmọ 60 years láyé ó ní alẹ́ ti dé mọ́tàrà rẹ mọ́ o ẹni ní màánù náà ní wáwá ó ní wọlé ní tí kún tájẹ́ẹ̀tì kọ̀ọ̀kan tí bọ̀ láti 60 years ní tí wọ́n ká torí ànábì olójú sí ti 3 years lọ ọdún mẹ́ta péré lólu láì 6 years ó sì lọ́dọ̀ ọlọ́run ó ní tó ọba dọ̀mọ 70 years láyé ó ní má bìnrin pọ̀ ọmọ 70 years láyé ìnàmọ́ alẹ́ yìí káfà ọlọ́mọ 70 years kò sọ̀rọ̀ lérí rẹ̀ mọ́ ọlọ́wọ́ àfi mẹ́wàá kún 70 ọwọ́ àdọ́mọ 80 years bí bàbá wa ti dà lónìí bára gàdìgà yàtọ̀ látọ̀ ó ló ti débi tí òòrùn kóhun lè dé láyé tọ́ba kò ń bẹ́ẹ̀ tọ́ba dọ́mọ 90 years láyé àfáà ló ti lo tó tó ọdún ayé ẹni bá wọlé ọmọ fi he pé bí ọmọ fi bí pé he gbà òun ni tọ́ba rí lẹ́wàá kún tọ́ba dọ́mọ 100 years láyé ayé kàmá kí láyé mu ó ní alàyè ni ọmọ òkú tí ń rìn ni ọ 80 years tí a bá wá gbé afẹ́ni ọlọ́run bá fẹ́ sànú yóò wá péré ẹ̀ bọ̀
yóò wá ronú bí títí ń bá bọ̀ àwọn tí wọ́n jọ kẹ́kọ̀ọ́ àwọn tí wọ́n jọ sáré gíga ẹni sàtọwọ́ rẹ̀ ọ̀bá ẹni tọwọ́ rẹ̀ bá tí ò dúró lò yóò wá wo gbogbo ẹ̀ tó bá wo oṣù pé wọ́n mọ̀ ti lọ lágbájá mọ̀ ti lọ lágbájá mọ̀ ti lọ àmàjọ bẹ̀rẹ̀ ní ẹ̀mí ẹ̀tẹ́ni tó bá sí lọ́hùn ẹ̀mí rẹ̀ ó wá sọ fún un pé kò kí ní ìṣe fọlọ́hùn tọ́lọ́hùn gan mọ̀ pé mo mórí pé mo rí orí ọ̀fẹ́ gbà ìmoore ló bí bàbá lónìí ló mú ronú yí pé ìtọ́lọ́hún sọ fún wa nípìnlẹ̀ ọ̀rọ̀ ní pé fáptẹ̀gì fi máa àtàkà láwùdára làháírà wà látàtà nà sí bákà mìíràn bìnrin ìmọ̀fẹ́ lò wọ́n ní wá sínú kámà sàmàbà rẹ̀ kà kò bá dáa fún ọ bọ́lọ̀ ń ṣe dáadáa sí ọ nínú pé nínú ayé rẹ̀ wọ́n náà ṣe dáadáa padà sọ́lọ́hún ìṣe dáadáa padà sọ́lọ́hún ló mú bàbá ìgbẹ́ ìtókù ìmọ̀fẹ́ sọ fọ́lọ́hún jẹ́ ń gbé kalẹ̀ fọ́lọ́hún kìí sogún mi kìí sogún ọmọ Ọlọ́run ni mo gbé fún o bàbá wa gbé fọ́lọ́hun ó ti ṣe déédéé ntọ́lọ́hun sọ pé wà ní tẹ́ẹ̀tù má kọ jámẹ̀tẹ̀lẹ̀ jáde ẹ̀rọ nu tẹ́ẹ̀tì síwájú torí ọ̀la èyí wá lọ́lá ń bẹ̀ lọ́wọ́ gbé fọ́lọ́hun yìí mọ́sálásí tó lọ ní ànábì odó tọ́fẹ́ ká dúró òun ní mọ́sálásí tọ́já sí pé alátẹ́kì wọ̀ tọ́já pé ìbẹ̀rù Ọlọ́run la bẹ̀rẹ̀ rẹ̀ jọ́jọ́ bẹ̀rẹ̀ rẹ̀ bàbá òsì bí Ọlọ́run àtọ́lọ́run nìkan ni mo fẹ́ segin ní ìfọ́lọ́run ọba ìbẹ̀rù Ọlọ́run ọba kọ́ sídù wọn náà wá dé mọ́sálásí wọn wá bá fi ìrìjà mọ́sálásí tá a dé tábà bàbá ọmọ Òṣogbo bàbá ọmọ Èkó bàbá ọmọ Ògbómọ̀ṣọ́ ìmáàmù wo ń bẹ́ẹ̀ bàbá ìmáàmù lẹ́sà wọn bẹ́ẹ̀ gbogbo àwọn àyímọ̀ àwa ń bá àwọn àdìjálù bàbá sani bẹ́ẹ̀ bàbá oníwo bẹ́ẹ̀ bàbá wa àgbà síwì imam ansari ní bẹ́ẹ̀ bàbá akúni àjèní bẹ́ẹ̀ representative ẹni ọ̀fùlọ́ ní bẹ́ẹ̀ bàbá wa àgbà bẹ́ńjòkó bàbá olúbùsẹ̀yẹ bẹ́ńjòkó bàbá agbádìyàká bàbá arágbèjì àwọn èèyàn ńláńlá bẹ́ẹ̀ lónìí bàbá wa tó ti wá ṣe bẹ́ẹ̀ síwájú náà tó wá wà ń jòkó. Àwa ṣe kankan lẹ́yìn àfọ̀mọ́ Ọlọ́run wọ́n fẹ́ máa fi mọ́sáàsì ìfọ̀lọ́wọ́ ọba máa ní ìdìbò nìyẹn. Ọlọ́run gbogbo ẹni máa ń ṣe mímọ́ mo nífẹ̀ẹ́ sí i Ọlọ́run mọ́sá gbà lọ́wọ́ yín lẹ́sìn Ọlọ́run mọ́sá tẹ́wọ́ gbà Ọlọ́run mọ́sá tẹ́wọ́ gbà ṣé inú tẹ́ lọ bá lọ́dọ̀ Ọlọ́run wá ṣe nínú nǹkan tí ó tọ́ yìí ṣe Ọlọ́run wá wọlé abẹ́yìn ṣe ṣe yìí fọlọ́run ẹ̀mọ́re fọlọ́run ẹ̀dóore padà fọlọ́run gbogbo tọ́jáde lára yín pátápátá tọ́lọ́run ti ń nàró lójú ayé yín wọ́n fà wọ́n wálẹ̀ mọ́ o ṣe wọ́n lágbẹ̀yìn tẹ́yìn ṣe má jẹ́ inú tètè kó ń bẹ̀ ọlá títóbi Ọlọ́run ọlá àjẹkọ Ọlọ́run ọlá àlẹ́ Muhammad má jẹ́ sọ́fà fún kankan o má jẹ́ sọ́fà fún kankan má jẹ́ wá kí yín kú lédè lérí ọmọ lérí aya àgbàkọ́lá àwọn ẹ̀yọ́ Ọlọ́run kó lè yín kú kọ́ má di yín kó kọ́nà ọba kọ́ gbàbọ̀ yín kó fi ilé àbálẹ̀ ọlá àlẹ́ Muhammad ìlú wa ìlú Òṣogbo tiwala bẹ́ẹ̀ Nàìjíríà lápapọ̀ tiwala bẹ́ẹ̀ ìlú ẹnì kọ̀ọ̀kan tiwala balẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run bá wa ìmọ̀ àgbà Ọlọ́run ẹni Ọlọ́run allatana majana wasatana majana Allahumma arzuq bil faqa'a fi din shiyadata fi ilmi kifayata fi rizqi shiyata fi badan tawbata qabla al maut rahata inda al maut maghfirata ba'da al maut jawz ala sira najat al isa yasal fadl wal insani برحمتك يا ارحم الراحمين يا آل كدموت ويا سامي صوت اللهم جمع في قلوب المؤمنين بلغ الى 120 سنه من غير قصه ومرض وسدة وفقة يا ارحم الراحمين اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه لا قبل حي ولا آي بعده ولا مسا يدوم كما يا لقد سبقت كلمات العباد المرسلين المنصورون وإن جدنا أمر جالبون حسبك الله ومن اتبعك من المؤمنين الله ما سبقه أما تواسع إليه كل الله قل بسم الله بابا سلطان لإلافي bàbá wa rájí sáànà ìṣòro ilé ìṣíwájú Ọlọ́run kó gbà nínú àtẹnáàkà nasfati lápapọ̀ àánú Ọlọ́run lè kó wájọ má fi bínú ẹ̀tú wa ká o ìnà àtẹnáàkà
bàbá wa àgbà níjòkó ọlọ́mọsá bá mi wà pẹ̀lú yín bàbá musa gbọ́n bàbá àwọn náà wọ́n represent sultan ọlọ́mọsá bá mi dúró tì í صلاة الفاتحة إن الله وملائكته يا ولد ọba àwọn ìlú amúkí gbogbo yóò torí àsìkò rẹ̀ dákẹ́ mọ́ bírò bàbá àwọn ọba lóòrùn àti gbogbo agbègbè rẹ̀ lè hí ìlàfí سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين